sísunwọ̀n ní agbódóńgbó ńlá sunwọ̀n lẹ́gbọ̀rọ̀ arúgbó ní sunwọ̀n nígbà ọmọge rẹ̀ wálé ọlọ́gun mo dé tèmi torí ọdẹ mi èmi yìí sọdẹ wù mí ìran bàbá ti wà ní sọdẹ mo bọ́dẹ nílé ìyá mo sì bọ́dẹ nílé bàbá tó bí mi lọ́mọ ni àkàsọ̀ ọ̀rọ̀ mo dé tèmi torí ìjàlá orí àrùnkù tí mo bá lẹ́nu bàbá mi ni mo ré mo mú bọ́nu mo fi ń kọrin ọdẹ ṣé ń wí àbí ògbénú mi ọ̀rọ̀ gbénú òmò òjòrà bíi ti ọ̀gẹ̀dẹ̀ tí n bá ní máa kọrin ọdẹ lọ kí n máa sọ jálá lọ́dọ̀ nídọ̀la àwọn onífìkan pé méjì àkàsọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sójú ìkànnì ti YouTube is Image Media pẹ̀lú ti àjọṣepọ̀ ìkànnì amóhùnmáwòrán Wúrà TV níbi tí a ti máa ṣe àgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ lórí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa àwọn ẹranko léyìí tí Elédùà dá sínú igbó ṣe mọ̀ wípé wọ́n ní kí àgbàdo tó dáyé ó ní nǹkan kan tí adìyẹ ń jẹ bẹ́ẹ̀ ni kó tó di pé àwọn òyìnbó wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn ẹranko wọ̀nyí wọ́n ń mú wá sí ojú ìwòran wa àwọn bàbá wa náà ti lọ́nà tí wọ́n ti ṣeṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ lórí àwọn ẹranko wo ni a máa wá sọ̀rọ̀ bá torí pé ọdẹ tó bá dẹgbó ẹran lọdẹ ń wá lọ níjù ojú ọdẹ sì ń rí tó ní ìjù eléyìí náà ni a máa pè ní àkànṣe iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa àwọn ẹranko wo la sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí torí pé àwọn bàbá wa bọ̀ wọ́n ní wípé ọ̀kín sunwọ̀n láàrin ẹyẹ bẹ́ẹ̀ náà ni àgó ló sunwọ̀n láàrin eku nígbà tí nìní sunwọ̀n láàrin ejò láàrin àwọn ẹranko tẹ̀ ń wò òun náà kò sí ẹranko méjì náà tó sunwọ̀n tó dàbí egbin ló rẹwà jù láàrin gbogbo àwọn ẹranko tẹ́ bá ti má mi fi ọkàn báwọn àsàmọ̀ yìí bọ̀ ẹ ti mọ agbọ̀n bíi tí mò ń lọ orí ẹran tí ń jẹ́ egbin òun náà ni a fẹ́ sọ̀rọ̀ bá ẹran wo ní ń jẹ́ egbin kí ni tá a fi dá egbin mọ̀ láàrin àwọn ẹranko lóòótọ́ bẹ́ẹ̀ bá rí egbin ńgbà míì ó fẹ́ fi ara jọ àwọn ẹranko kọ̀ọ̀kan ṣùgbọ́n àyàtọ̀ wà láàrin wọn síra ara wọn torí pé bá a ṣe ní abo egbin òun náà ni a ní akọ egbin báwo ni egbin ti ṣe rìn nínú igbó ẹ máa bá mi ká lọ. egbin jẹ́ ẹranko kan léyìí tí ó rẹwà jù láàrin àwọn ẹranko gbogbo tí Ọlọ́run dá sínú igbó tàbí èyí tó ń bá ní gbénú ilé alábàjọ tí àwọn bàbá wa tí wọ́n bá rí ẹni tó rẹwà wọ́n fi máa ń wé ẹranko yìí wọ́n á ní ó rẹwà bí egbin òun náà ni àwọn òyìnbó ń pè ní Gazelle irúfẹ́ ẹranko kan léyìí tí ìrísí rẹ̀ látọ̀ọ̀kan jọ ti ẹtu ni ìyàtọ̀ tó wà láàrin wọn ni wípé àti abo àti akọ ẹranko léyìí tó ń jẹ́ egbin ni wọ́n máa ń ní ìwo ìrísí àti àpèjúwe egbin ṣe àfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹranko tí kò sanra ó ní ọrùn tó gùn níwọ̀nba ó sì ní àwọn ẹsẹ̀ léyìí tí ó jẹ́ wípé àwọn ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin gùn wọ́n tún tẹ̀ díẹ̀díẹ̀ àwọn ìwo tó wà lórí egbin dàbí èyí tí àwọn gbẹ́nàgbẹ́nà ṣe iṣẹ́ ọnà sí lára ni ní àwa tá a bá dá a mọ̀ o pàápàá jùlọ àwa tá a bá jẹ́ ọdẹ yóò ti máa fi ojú inú wo bí mo ṣe ń júwèé ẹranko tí ń jẹ́ egbin yìí ẹranko egbin yìí wọ́pọ̀ nílẹ̀ adúláwọ̀ ní pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá tí a wà yìí a sì tún lè rí ní apá Asia lọ́hùn-ún àwọn àwọ̀ tó wà lára egbin ní àwọ̀ erùpẹ̀ léyìí tá a mọ̀ sí brown àwọ̀ dúdú funfun tó fi mọ́ òféèfé eyín àwọ̀ yẹ́lò egbin jẹ́ ẹranko tó ní irun lára ó jáfáfá torí wípé òdiwọ̀n aré tí egbin máa ń sá jẹ́ 60 kìlómítà láàrin wákàtí kan 60 kìlómítà per hour tí ó bá ń lọ ní ọ̀gbọ̀nrangandan ni o ó sì gbé ìwọ̀n tó tó pọ́n 26 ó kéré tán sí ìwọ̀n 145 pọ́n 165 pounds èyí tí ó bá tóbi jùlọ a sì máa ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà 2 sí 4 ó dín díẹ̀ gígùn ẹranko tí ó ń jẹ́ egbin yìí wà láàrin ẹsẹ̀ bàtà 42 sí 49 bí ẹranko abìjà tàbí ọdẹ kò bá yára pa egbin tí àìsàn kò bá sì kọlù egbin a máa lò tó ọdún 10 sí 12 kí ó tó kú fúnra rẹ̀ bí egbin bá sì bí ọmọ ó máa ń gba èyí tó bá jẹ́ akọ níbi ọdún kan kí ó tó lè dádúró tí abo sì máa ń tó bí ọdún kan àti àbọ̀ ó sì lè mu omi tí ó tó bí lítà 1 sí 2 lẹ́ẹ̀kan ṣoṣo bí abo egbin bá sì ní oyún ó máa ń lò tó oṣù 5 sí 6 dáadáa kí ó tó bímọ a sì máa gbà tó bí oṣù 2 sí 3 kí ọmọ egbin ó tó lè wọ́n lẹ́yìn ìyá rẹ̀ egbin jẹ́ ẹranko tó jẹ́ ọlọ́gbọ́n
tí ó sì nífura dáadáa bí ó tilẹ̀ jẹ́ wípé Egbin kò lè sáré tó ẹranko bíi àmọ̀tẹ́kùn ṣùgbọ́n ó lè bẹ́ tó ẹsẹ̀ bàtà mẹ́wàá dáadáa. Egbin kì í sábà dá nìkan rìn, wọ́n máa ń kó ara wọn jọpọ̀ láti rìn ni ní kékeré wọn àti akọ àti abo láti lè bá a dáàbò bo ara wọn kúrò lọ́wọ́ àwọn ẹranko abìjà. Ṣùgbọ́n kan wá ní o, àwọn akọ àti abo Egbin kì í bára wọn gbé papọ̀, wọ́n kàn jọ máa ń rìn ni. Ibi tí ẹranko Egbin ti ní ìfura ní ti àwọn ojú rẹ̀ léyìí tí ó tóbi díẹ̀ láti lè máa wo àyíká níbi tí ìkọlù àwọn ẹranko abìjà lè ti wá. Ẹranko tí ó ń jẹ́ Egbin yìí kì í sábà wọ́pọ̀ ní agbègbè tí òjò bá ti ń rọ̀ dáadáa. Ìdí nìyí tí ó fi jẹ́ pé ní apá ilẹ̀ adúláwọ̀ àti ní apá ilẹ̀ Asia ni ó wọ́pọ̀ sí jùlọ, torí wípé Egbin fẹ́ràn láti máa gbé ní ibi tí yanrìn bá pọ̀ sí, aṣálẹ̀ tàbí ibi tí koríko bá wà dáadáa, ibi tí ó bá tutù níwọ̀nba, tí omi bá wà àti àwọn òkè tí ó bá tẹ́jú ni Egbin máa ń gbé. Ó dá mi lójú pé ẹ̀ ń fọkàn bá mi bá bọ̀. Ẹranko Egbin fẹ́ràn láti máa jẹ koríko, àwọn gbòǹgbò igi àti ewé. Ìdí nìyí tí wọ́n fi fẹ́ràn láti máa gbé ní àyíká ibi tí nǹkan wọ̀nyí bá wà, torí pé Egbin kì í ṣe ọdẹ gẹ́gẹ́ bí àwọn ẹranko abìjà yòókù. Yàtọ̀ sí àwọn ọmọ Egbin tó fẹ́ràn láti máa mu wàrà àyà ìyá wọn, Egbin jẹ́ ọ̀kan lára àwọn ẹranko tí kò fi gbogbo ara pọ̀ mọ́ láyìíká wa lónìí, torí pé ó rọrùn fún àwọn ẹranko abìjà láti tètè pa wọ́n jẹ tàbí kí wọ́n bọ́ sọ́wọ́ àwọn ọdẹ. Àwọn ẹranko abìjà bíi ẹkùn, àmọ̀tẹ́kùn, ìkookò, kìnìún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló jẹ́ àwọn ẹranko abìjà tó máa ń pa Egbin jẹ. Oríṣiríṣi ẹ̀yà Egbin náà ló sì wà, ṣùgbọ́n àwọn ẹ̀yà kọ̀ọ̀kan dá lórí agbègbè tí wọ́n bá wà ní. Ìyàtọ̀ díẹ̀díẹ̀ náà ló sì wà lára wọn. Ìyàtọ̀ díẹ̀ ló wà lára Egbin ti ilẹ̀ adúláwọ̀ àti ti agbègbè Asia àti àwọn ibòmíì. Bí ó ti ṣe jẹ́ lórí Egbin nu, lórí àkànṣe àkójọpọ̀ iṣẹ́ ìwádìí lórí àwọn ẹranko tí à ń bá bọ̀. Ẹ tún pàdé wa lórí àkànṣe iṣẹ́ ìwádìí lórí ẹranko míì láìpẹ́ láì jìnnà. Ṣùgbọ́n fún ìbéèrè tàbí lọ́rọ̀ kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ, ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0703 715 6100 0703 715 6100 tàbí 0807 981 3734 0807 981 3734. Títí dìgbà míì tá a fi tún máa pàdé nínú fọ́nrán míì nípa àwọn ẹranko tó ń bẹ nínú igbó. Wálé Ọláògún Àkàṣọ ọ̀rọ̀ ló kọ tèmi. Ẹ láìkì péèjì wa yìí Is Image Media, tàbí kẹ́ ẹ lọ sórí YouTube wa Is Image Media, kẹ́ ẹ láìkẹ̀, ẹ subscribe sí, ẹ comment sí. Ẹ ṣeun púpọ̀.